ó ń rúgbó bò àwọn jàǹdùkú fa pátákó ìkíní sẹ́nitọ́ mustapha ya ńìlọrin. ìpòrúurú ọkàn tó lọ́wọ́ kan òṣèlú nínú ló ti bẹ́ sílẹ̀ ní ìpínlẹ̀ kwara látàrí bí àwọn kan ti ṣàdédé fa pátákó ìkíní soliu mustapha eléyìí tí wọ́n gbé sí àwọn ààyè kan nílùú ìlọrin tí ṣolúìlú ìpínlẹ̀ kwara ya. àwọn jàǹdùkú ọ̀hún ní ìgbàgbọ́ wà pé àwọn alátakò sẹ́nitọ́ mustapha nídìí òṣèlú ló rán wọn níṣẹ́. lára àwọn pátákó ìkíní sẹ́nitọ́ mustapha tí wọ́n fà ya ní eléyìí tó wà ní ìkóríta òpópónà taiwo sí unity òpópónà a division maraba àtẹnu ọ̀nà àbájáde pápákọ̀ òfurufú ti túnde ìdíàgbọn. àwọn pátákó ọ̀hún ni wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ láti fi kí àwọn ẹlẹ́sìn kìrìstẹ́nì tó wà ní ìpínlẹ̀ kwara kú ọdún kérésìmesì. a rí kó jọ pé ó ṣeé ṣe kí dídá àwọn pátákó ọ̀hún wó lulẹ̀ ní nǹkan ṣe pẹ̀lú èròǹgbà ọmọ asòfin náà láti díje du ipò gómìnà ní ìpínlẹ̀ kwara nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2027. sẹ́nitọ́ mustapha títún ṣe túràkì tìlú ìlọrin ló wá láti ẹkùn àárín gbùngbùn ìpínlẹ̀ kwara níbi tí gómìnà ìpínlẹ̀ ọ̀hún abdulrahman abdulrazak náà ti wá. èròǹgbà ọmọ asòfin náà ló tako ti gómìnà ìpínlẹ̀ kwara tó ń ṣe àtìlẹ́yìn fún abẹnugan iléègbìmọ̀ asòfin ìpínlẹ̀ ọ̀hún ọ̀nàrẹ́bù yakubu danladi soliu gẹ́gẹ́ bí ẹni tí yóò gorí ipò gómìnà tó bá kúrò lórí ipò náà. ọ̀nàrẹ́bù yakubu danladi ọ̀hún ló wá láti ẹkùn àríwá ìpínlẹ̀ kwara. sẹ́nitọ́ mustapha ní ìgbàgbọ́ wà pé ó gbajúmọ̀ ju ẹni tí gómìnà nífẹ̀ẹ́ sí àti fà kalẹ̀ lọ látàrí bó ti jẹ́ ẹlẹ́yinjú àánú ènìyàn tí ó sì máa ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú apc àtàwọn ènìyàn ìpínlẹ̀ kwara lápapọ̀. shakirat arówólò nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ atótó arére online tv. ẹ ṣeun tẹ́